ọmọlúwàbí lódùduwà, sálábòsí nílé wa. Ọmọlúwàbí là ń jẹ́, orúkọ rere tí májẹ̀mú. Ọmọlúwàbí lódùduwà, sálábòsí nílé wa. Ọmọlúwàbí là ń jẹ́, ẹ má pè wá ní Yorùbá mọ́. Ọmọlúwàbí lódùduwà, sálábòsí nílé wa. Ọmọlúwàbí là ń jẹ́, ẹ má pè wá ní Yorùbá mọ́. Ọmọlúwàbí lódùduwà, sálábòsí nílé wa. Ọmọlúwàbí lolúwàbí, ọmọlúwàbí tolúwa ni. Ọmọlúwàbí lódùduwà, kò sí Yorùbá nílé wa. Ọmọlúwàbí lolúwàbí, ọmọlúwàbí tolúwa ni. Ọmọlúwàbí lódùduwà, kò sí Yorùbá nílé wa. Olùkùnrin ni mo fi inú mi já, èyí lórúkọ wa àkọ́kọ́. Ẹ jẹ́ ká lọ sí ìbẹ̀rẹ̀ ìtàn, kò sí Yorùbá nínú wa. Olùkùnrin ni mo finú mi tán, èyí lórúkọ wa àkọ́kọ́. Ẹ jẹ́ ká lọ sí ìbẹ̀rẹ̀ ìtàn, kò sí Yorùbá nínú wa. Ọmọlúwàbí là ń jẹ́, orúkọ rere tí májẹ̀mú. Ọmọlúwàbí lódùduwà, sálábòsí nílé wa. Ọmọlúwàbí là ń jẹ́, orúkọ rere tí májẹ̀mú. Ọmọlúwàbí lódùduwà, sálábòsí nílé wa. Ọmọlúwàbí o, ọmọlúwàbí o, ọmọlúwàbí lórúkọ ìran wa. Orúkọ rere àpèjá ọmọ Oòduà. Olùkùnmi lẹni tí mo finú mi ká. Oòduà ọ̀jẹ̀gùn òmolú, ọlá Ọlọ́run òun kẹ́ni. Àìfẹ̀tẹ̀bánilò mọ́ Oòduà. Ọmọlúwàbí o, ẹ palùdà nítorí ọmọlúwàbí tó yá. Ọmọlúwàbí ẹ jẹ́ a jó, ọmọlúwàbí ẹ jẹ́ a jó. Ọwọ́ Ọlọ́run wà nínú orúkọ wa gbangba. Ọmọlúwàbí ẹ jẹ́ a jó, ọmọlúwàbí ẹ jẹ́ a jó. Ọwọ́ Ọlọ́run wà nínú orúkọ wa. Ọmọlúwàbí ẹ jẹ́ a jó, Ọmọlúwàbí ẹ jẹ́ a jó, ọmọlúwàbí ẹ jẹ́ a jó. Ọwọ́ Ọlọ́run wà nínú orúkọ wa gbangba. ọmọlúwàbí ẹ jẹ́ a jó. Ọmọlúwàbí ẹ jẹ́ a dúpẹ́, ọmọlúwàbí ẹ jẹ́ a dúpẹ́. Ọwọ́ Ọlọ́run wà nínú orúkọ wa. Ọmọlúwàbí ẹ jẹ́ a dúpẹ́. Ọmọlúwàbí ẹ jẹ́ a dúpẹ́. Ọwọ́ Ọlọ́run wà nínú orúkọ wa. Ọmọlúwàbí ẹ jẹ́ a dúpẹ́. Ọmọlúwàbí ẹ jẹ́ a jó, ọmọlúwàbí ẹ jẹ́ a jó. Ọwọ́ Ọlọ́run wà nínú orúkọ wa gbangba. Ọmọlúwàbí ẹ jẹ́ a jó. Ọwọ́ Ọlọ́run wà nínú orúkọ wa. Ọmọlúwàbí ẹ jẹ́ a jó. Ọwọ́ Ọlọ́run wà nínú orúkọ wa. Ọmọlúwàbí ẹ jẹ́ a jó. Bérin bá jí nínú igbó, àkọ́kọ́ bí bàbá ẹni tó nígbó.
bọ́ni wàràkà bá jí lálẹ́ odò àfìbàfẹ́ni tó nísàlẹ̀ omi. Ẹyẹ ń ké nígbó, idì ń ké nígbó, atẹ́yẹ àṣá àtàwòdì òkè. Òdídẹrẹ́ ń ké, ẹyẹ àtàǹsoríkodò sáàlà oko, àwòkó pẹ̀lú ń sọ̀rọ̀ ìjìnlẹ̀. Gbogbo ẹ̀dá inú omi, àtafẹ́fẹ́ tí ń fẹ́ lẹ́lẹ́ nínú afẹ́fẹ́, àtòòrùn àtòṣùpá, àtàwọn ìràwọ̀ ṣàṣà lẹ́yìn oṣù, gbogbo wọn ni wọ́n ń júbà fọ́lọ́run. Balẹ̀lẹ̀ balẹ̀, gbogbo igi gbó atún palọ́lọ́, gbogbo igi gbó adákẹ́ minimini níwájú Olúwa. Gbogbo erékùṣù a sì fìbà fọ́ba tí ń jẹ́ Jèhófà. Bójúmọ́ bá mọ́, bólódùmarè bá tún mí sáyé, tígbó tijù ámì tìtì, ọba tí bẹni wò ní ìdájí tí gbogbo ayé fi rí ojú mọ́mọ́. Ọba tó mọ wíwá wa ló mà ti lọ wa, yíyọ ọjọ́, wíwọ̀ oòrùn àtòṣùpá, lọ́wọ́ rẹ̀ ló wà lọ́jọ́kọ́jọ́. Bónífá bá ń dífá, wọ́n kàn ń dífá lórí asán ni. Bọ́lọ́pẹ̀lẹ̀ bá ń dọ̀pẹ̀lẹ̀, lórí asán náà ló kúkú dálé. Ọlọ́run ọba nìkan ló mọ ohun tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la. Òun lọ̀gbágbá tí gbánimú tẹ̀mítẹ̀mí, mo ṣe kábíyèsí Èdùmàrè. Bàbá mímọ́, Ọlọ́run àgbáyé, aṣíwájú ogun, alọ̀dẹ̀dẹ̀ ọ̀rọ̀, afúnimọ́sìrègún, aláàfin àjọbọ, onítẹ̀ àánú, oníbùgbé ògo, alágbádá iná, aláwọ̀tẹ́lẹ̀ oòrùn, ẹni àòrí tí ń wò wá, olórí aríran, ọ̀gbágbá ń tirigbá, ọ̀gbàgbà ń tirigbà, ọ̀gbàgbà tí ń gbẹ lẹ́ṣẹ̀, ọba aláyé lọ́run, ọba lòkè nílẹ̀, ọba mànàmóní, ọba mònímọ́lá, awọ̀túnwò, ó ń bẹ lọ́tún, awòsìwò, ó wà lósì, awòwájú, ó lọ wájú rere bí ogun, ọba atẹ́rẹrẹ káyé, ọ̀kun dẹ̀dẹ̀ tẹrùtẹrù, dárídarí ayé, olùdarí ọ̀run, oníkangbéra ẹnijà. Ó pàṣẹ fọ́jọ́, ọjọ́ yí bí ọwọ́ agogo, ó sọ̀run rọ̀ dẹ̀dẹ̀, ó so ilé ayé ò jábọ́, ó so sánmọ̀ ò fàya. Ọba tó tẹ́lẹ̀ ẹlẹ̀ bí ẹni ń tẹ́ni, ọba tó ṣe gégélé gòdògbò, ògèlèǹtì ẹrù tí karáyé láyà bí òkè ńlá. Ọba tí kú ò lè pa, ẹni àìsàn ò lè kọlù, alágbádá ogun, ó ṣàkóso ọ̀run, ó lógun oṣópa, ó lógun èṣùbólẹ̀. Ayé gbórúkọ rẹ̀, ayé pa lọ́lọ́, ọ̀run gbóhùn rẹ̀, ọ̀run gbọ́ jìnnìjìnnì, olókìkí ògo, gbogbo ara tó ń tẹ̀rù. Ọlọ́run o, ìyanu òkè, aṣọgbà ìràwọ̀ ọjọ́ dùgbẹ̀dùgbẹ̀, adánimọ̀gbàgbé, alálẹ̀dẹ̀ ọ̀run, afẹ̀rẹ̀lẹ̀jóyè, adẹ́dá ìṣẹ̀dá, aṣòro ojúwe. Níbo ló ti wá, níbo ló ti bẹ̀rẹ̀, níbo ni ó parí ẹ̀ sí? Ta ni lè sọ? Bàbá mi Èdùmàrè, ọba ìjìnlẹ̀. Gbólóhùn ewì yìí tá a fi ń kí Ọlọ́run, a fi ń gbé Ọlọ́run ga, òun náà la fi ń kí gbogbo wa káàbọ̀ sórí ètò ọpẹ́. Ó tó ọjọ́ mẹ́ta lórí ètò ọmọlúwàbí connection. Ètò kókó àdúrà mi tá a máa ń ṣe ọ̀la nìyẹn, láago 10 Eastern Texas. Lọ́la ó ní ètò tí kókó àdúrà mi, ṣùgbọ́n lénìí ọ̀rọ̀ kan ṣe pàtàkì tó jẹyọ tí mo sì rí wípé gbogbo wa pátápátá ń lọ yẹ kí a gbọ́. Mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá gidi, ọmọ kóòtù òjíire gidi, mo fẹ́ kí gbogbo wa ká bẹ̀rẹ̀ sí ní pe àwọn ọ̀rẹ́ wa wá sórí ètò báyìí. Bọ́dà Olúṣẹ́gun Adéjàre, ẹ káàbọ̀. Ẹbọpẹ́ International, ẹ káàbọ̀. Olúwa yóò bùkún fún wa, Olúwa sì máa gbọ́pẹ́ wa. Bọ́dà Aláké Gabriel Sunday, ẹ káàbọ̀. Ẹ máa bá mi pe àwọn èèyàn wọlé torí gudugbẹ ọ̀rọ̀ fẹ́ sọ̀kalẹ̀ lónìí lórí Yorùbá Nation. Òní mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ mọ̀ pé wòlíì tiwa yìí ṣàdédé jáde. Bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú, bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Ó tàkókò náà láti ti jáde. Ẹ̀kọ̀ọ̀kan báyìí náà là máa jáde tó bá ti dorí ọ̀rọ̀ Yorùbá Nation àbí ọmọlúwàbí. Ìfẹ́ Ọlọ́run ni fún wa láti gba orílẹ̀-èdè wa. Lórúkọ Jésù a sì máa gbà á. A máa gba Yorùbá Nation yẹn. Gbogbo ohun tí ó ṣe ìdíwọ́, gbogbo ohun tí ó ṣe ìdènà pátápátá, Ọlọ́run yóò palẹ̀ mọ́, nítorí pé Ọlọ́run kò fẹ́ ká wà nínú ìdè. Ọlọ́run fẹ́ ká di òmìnira. Lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí ìkórìtà àṣeyọrí tá a wà. Bí n bá láǹfààní láti ti bá wa sọ̀rọ̀ lórí lọ́sẹ̀ tí ń bọ̀, ó ní àwọn kankan tí mo tún fẹ́ sọ̀rọ̀ lé lórí, ṣùgbọ́n mi fẹ́ yà lọ bẹ̀rù lónìí
torí ọ̀pọ̀lọpọ̀ tó ń jà wìtìwìtì nílẹ̀ ó ní eléyìí títò ní ìbádé Yorùbá nation ní ìkóríta àṣeyọrí àti àròjinlẹ̀ nípa ẹ̀ ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹ jẹ́ ká gbọ́ orin díẹ̀. Orin yìí a pè ní ọmọlúwàbí, mo pe táìtù ẹ̀, ṣùgbọ́n tó yà mí lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ ń gbé káàkiri. Wọ́n ní Kúnlé ológun dúdú ló ṣe, Kúnlé olódúdú kọ́ o, Kúnlé ọmọ Aláàfin ọ̀run ni o. I released the record ní 2005 òun la gbé jáde. Iṣẹ́ ìwádìí ńlá sì ni, iṣẹ́ ìwádìí ńlá tí kìí ṣe pé iṣẹ́ ìwádìí tèmi nìkan. Àwọn ọ̀jọ̀gbọ́n ńláńlá ní àkókò yẹn, bàbá wa Professor Adéfópè tán wà nílùú Ìbàdàn tán jẹ́ historian, wọ́n lọ́wọ́ sí. Bàbá wa Professor Akínjọ́gbìn wọ́n lọ́wọ́ sí. Bàbá wa Reverend Ladi Thompson wọ́n lọ́wọ́ sí. A ṣèwádìí káàkiri, a pè lórí rédíò, a káàkiri gbogbo bí ẹ wò lára àwọn ìwé tá a lò náà rèé. The History of Yorubas by Reverend Samuel Thompson. A lò iṣẹ́ ìwádìí, kò sí tó iṣẹ́ tí wọ́n bá pè ní iṣẹ́ ìwádìí ó yàtọ̀ sí àròsọ. Bí a ṣe ń ṣèwádìí yẹn lẹ́mọ̀ gbọ́ àwọn orísun bí tá a ti rí àwọn oríṣiríṣi àwọn ìtàn, àwọn nǹkan tá a gbọ́. Kì í ṣe ọpọlọ tiwa nìkan, ọpọlọ àwọn ọ̀jọ̀gbọ́n ńlá ni tí a sì ṣe iṣẹ́ ìwádìí ẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé ẹnìkan ló kọ́kọ́ gbé sórí internet, ṣùgbọ́n gbé sórí internet kò fún wa ní credit, kò fi credit tó yín, ò jẹ́ káwọn èèyàn mọ ẹni tó ṣe. Ṣùgbọ́n tẹ́ bá gbọ́ rẹ́kọ̀dì yẹn délẹ̀, ẹgbò tó sọ pé Kúnlé ọmọ Aláàfin ọ̀run ni, kì í ṣe Kúnlé ológun dúdú o. Ẹ jẹ́ gbọ́ díẹ̀ lára ẹ̀ náà kó tó di wípé a tó tẹ̀síwájú. Ọmọlúwàbí lórúkọ májẹ̀mú tó yẹ ká máa jẹ́. Mo ti ra àròjinlẹ̀ lórí orúkọ Yorùbá tí gbogbo wa gbé lérí. Etí ni ẹ fi balẹ̀ dẹ́dẹ́ kálàyé ọ̀rọ̀ òun ó lè yé wa yékéyéké. Mo ti ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó máyá lórí. Ọ̀yá ẹ wá gbọ́n tí mo bá bọ̀ lórí ìtọpinpin orúkọ wa. Gbogbo ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi ni mo fẹ́ kọ lẹ́tà orin ewì ránṣẹ́ sí. Ọ̀yá ẹ jẹ́ ká tún tó wà níbẹ̀rẹ̀ ìtàn wa. Igi lango orin ni mo gbé dé, ẹ wá gbọ́ titun. Ìjìnlẹ̀ ewì tí mo gbé yọ sínú ẹ̀mí tó tún farahàn nínú ìtàn. Mo rìnrìn àjò ẹ̀mí, mo gbé tan Yorùbá lọ síwájú Olúwa. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó súyọ lórí ìtàn Yorùbá lọ́dálé. Àwọn àléébù ọ̀rọ̀ kan ti wà lọ́jọ́ tó ti pẹ́ t'Olúwa fẹ́ ká mú kúrò nínú ìtàn wa. Àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó súyọ tẹ́lẹ̀yàmẹ̀yà ìsìnkọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe tòṣèlú rárá, ká jẹ́ kó yé wa bẹ́ẹ̀ la ò fi sáátá ẹnikẹ́ni. Àmọ́ bàbá wa di pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó ta bá kó wá. Kíkó wá tọ́jú ilé ẹ̀ ló tọ́, kíkó wá ó sì padà di tuntun níwájú Olúwa. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ rèé, ó lè múni lápò òtútù. Ìbéèrè kan ni mo fẹ́ ká ẹ jẹ́ ká bira wa lórí ọ̀rọ̀ Yorùbá. Kí ni wọ́n ń pè ní Yorùbá? Kí ni ìtumọ̀ Yorùbá? Níbo ló ti jẹyọ nínú èdè wa? Níbo la ti wá? Níbo la ń rè? Wọ́n nílé làwò ká tó sọmọ lórúkọ. Kí ló ń tó ṣẹlẹ̀ ká tó sọ wá ní Yorùbá? Ìbéèrè yìí ni mo béèrè káàkiri lọ́wọ́ ọmọdé lọ́wọ́ omidan. Kálukú ní mírí tí minú tí wọn ò rí nǹkan pàtó wí níbi tórúkọ Yorùbá ti kalẹ̀ nínú ìtàn. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ọmọ Ìbàdàn wípé kí ni wọ́n ń pè ní Ìbàdàn, yóò ṣàlàyé ní kíkún pé Ẹ̀bá Ọ̀dàn ni bàbá wọn gbé sinmi. Ẹ̀bá Ọ̀dàn ló dẹ̀ bàdàn níjọ́sí tó tó wá dìlú Ìbàdàn. Ṣé rí gbogbo ìtàn ilẹ̀ Kóòtù Òjíire òun ló ní orísun. Ìdí ẹ̀ nìyẹn mo ṣe máa ń sọ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ wa pàápàá wa tá a jẹ́ Kìrìsìtẹ́nì a lòdì sí oríkì orílẹ̀. A kì í fẹ́ kán tiẹ̀ àbá àti ẹ̀fẹ́ kí wọ́n kì wá, ṣùgbọ́n èmi máa ń sọ wípé ó yẹ ká mọ̀. Ìdí tá a fi láti mọ̀ ni wípé ó lè lò láti fi gbàdúrà. Wàá mọ orísun táwọn bàbá ìdílé yín bí tẹ́ ti ṣẹ̀ wá, bí tí kálukú ti ṣẹ̀ wá. Àwọn oríkì yẹn, àwọn bí ẹ ṣe jẹ́ láti ilẹ̀ òun ni wọ́n kó jọ sínú oríkì, torí pé ìtàn àtẹnudẹ́nu òun ni wọ́n kó jọ síbẹ̀ ní à ń pè ní oríkì yẹn. Àwọn tó ti ṣẹlẹ̀ sáà bàbá ńlá. Bàbá wa ṣe àtúpalẹ̀ oríkì yẹn, yóò jẹ́ kó mọ ibi tí o ti wá. Ẹ bọ pé ẹ ṣé o, God bless you sir. Ẹ ṣé.
Olúwa á bùkún fún yín o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń kí mi yẹn. Àti brother Aláké Gabriel Sunday, Kúnlé ọmọ Aláàfin ọ̀run náà ni o. Orúkọ mi náà ni Kúnlé ọmọ Aláàfin ọ̀run o. Ẹ kú iṣẹ́ takuntakun bàbá. Ẹ ṣé o brother Dayo Owólabí, God bless you. Ajé Ìlàbélà mo orúkọ yẹn pè dáadáa, ẹ má bínú sí mi. Keep up the good work, God bless you. Ẹ ṣé gan. Ṣé ẹ rí gbogbo ìtàn orírun Yorùbá ló ní orírun, ló ní source tó ti wá. Tí ẹnìkan bá sọ ìtàn kan fún ẹ, ó gbọ́dọ̀ ní source tó jẹ́ pé gidi ni o, tí ṣàròsọ lásán. Ṣùgbọ́n ibẹ̀ kọ́ là ń lọ lónìí. Ẹ jẹ́ á kọ́kọ́ dúpẹ́ pé Ọlọ́run tí ẹ fi ìran Yorùbá nation ó fi sí àwọn ènìyàn tó ní ọpọlọ, àtórí wọn pé àtọmọ tí wọ́n mọ ibi tí wọ́n ń lọ. Ọlọ́run fi ìran ìsí wọn lọ́kàn. A lè dárúkọ ìran Yorùbá nation ká má dárúkọ bàbá wa Professor Banji Stephen Akintoye. A lè dárúkọ Yorùbá nation ká má dárúkọ wọn. A lè dárúkọ Yorùbá nation ká má dárúkọ bàbá wa Professor Adeniran. A lè dárúkọ Yorùbá nation ká má dárúkọ Chief Sunday Igboho. A lè dárúkọ Yorùbá nation ká má dárúkọ màmá wa Onítìrí Abíọ́lá àtàwọn èèyàn tó pọ̀. Bẹ́ẹ̀ làwọn pásítọ̀, àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá lọ́jọ́ wípé àwọn tẹ́ pé bẹ́ẹ̀ mi Ọlọ́run ṣe ń darí wọn. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ a kì í fẹ́ pariwo. Ó lè jẹ́ pé onígbàgbọ́ pọ̀ nínú ìrìn àjò yìí, ọmọ Ọlọ́run pọ̀ nínú ìrìn àjò yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn aláàjì, àwọn alájà, gbogbo wọn pọ̀ nínú ìrìn àjò yìí. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà, àwọn náà pọ̀ nínú ìrìn àjò yìí. Gbogbo wa, torí pé tí èèyàn bá fẹ́ ṣẹ́gun, tí a gbọ́dọ̀, mo sọ nígbà kan wípé teamwork ni. Tí a bá fohùn ṣọ̀kan, ká gbàgbé ẹ̀sìn, ká gbàgbé òṣèlú, ká wá fohùn ṣọ̀kan wípé a fẹ́ gba ẹ̀tọ́ wa. Ṣùgbọ́n tí eléyìí bá yapa sí tọ̀hún, tí tọ̀hún yapa sí tìyín, kíní yẹn ó lè nira díẹ̀. Ṣùgbọ́n a ti wà ní ìkóríta àṣeyọrí báyìí. Wọ́n á fẹ́ ta wá lólobó pé ká fura. A wà ní ìkóríta àṣeyọrí. Tí èèyàn bá dé ìkóríta àṣeyọrí kan, àwọn nǹkan kan wà tí ọ̀tá máa ń lò gẹ́gẹ́ bí ohun ìjà láti fi ba ìran tó ti ní àṣeyọrí, ìran tó ti dára, láti mú ìran yẹn wá. Ohun àkọ́kọ́ tó máa ń lò, a fẹ́ dá èdè àìyedè lẹ̀, ìyapa. A fẹ́ dá èdè àìyapa nípa kíni? Ohun tó máa kọ́kọ́ fẹ́ ṣe, ó lè fẹ́ blackmail ẹgbẹ́ yẹn iná. Ó lè fẹ́ blackmail àwọn èèyàn tó ń ṣe, wọ́n pè ní ìbanilórúkọjẹ́. Ó ṣeé ṣe kó wáyé. Tàbí àwọn àmọ̀ràn tó lè mú èèyàn ṣìṣe. Màá fún yín lápẹẹrẹ. Tẹ́ bá lọ sínú, ẹ mọ̀ pé ọ̀rọ̀ tèmi lórí mọ́mọ́ ń lè sọ̀rọ̀ kí mọ́ sọ ń pa Bíbélì. Bíbélì sọ wípé inú ọ̀pọ̀lọpọ̀ tó wà lọ́kàn, òun náà lẹ́nu máa ń sọ jáde. Ẹ bá lọ ní ìwé Deuteronomy, ẹ bẹ̀rẹ̀ sí ní kà láti àwọn ẹsẹ̀ kínní, láti orí kínní yẹn. Bẹ́ẹ̀ bá wá dé ẹsẹ̀ 19, ó sọ fún wa nígbà tí wọ́n dé ìkóríta kan. Àwọn ọmọ Ísírẹ́lì ni o, wọ́n ń bọ̀ láti ilẹ̀ Íjíbítì. Wọ́n ti forí la àwọn aginjù ńlá, oríṣiríṣi ẹranko ńlá, ibi tí òkun ti pupa tó ti pín yà, ibi tí wọ́n ti dénú aginjù tí ò sí oúnjẹ, tí ò sí kankan, tọ́lọ́run tó pèsè oúnjẹ fún wọn, tá jẹ mọ́nà, tí wọ́n ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ nígbà wá dé ìkóríta, wọ́n wá ń wo ilẹ̀ yẹn lọ́ọ̀kan. Wọ́n fẹ́ gba ilẹ̀ ìlérí, wọ́n fẹ́ lọ sí ilẹ̀ ìlérí. Ìyẹn lẹ́yìn verse 19, ó láwọn sì gúnlẹ̀ sí ìkóríta kan tí wọ́n ń pè ní Kadesh Barnea. Ọlọ́run wá sọ fún Mósè wípé ilẹ̀ yẹn nìyẹn lọ́ọ̀kan yẹn, ẹ lọ rèé gbà o, tí mo ti ṣe ìlérí fún Abraham bàbá yín. Ẹ lọ gba ilẹ̀ yẹn. Ohun tọ́lọ́run sọ nìyẹn. Ìgbà yẹn làwọn àgbààgbà wá dìde, àwọn àgbààgbà Ísírẹ́lì, àwọn tó mọ oyún inú ìgbín, kálukú bẹ̀rẹ̀ sí ní mú àmọ̀ràn wá Mósè o, báyìí kàṣà, báyìí káwò níbi jẹ́ àgbà báyìí o, ẹ ṣe já lọ sàmí. Àmọ̀ràn wọn sì dá, kì í ṣe pé ò dá, ṣùgbọ́n wọ́n ń dára ń gbà mí. Ẹni tí èèyàn bá jẹ́ aṣíwájú, èèyàn á ní sùúrù, á dẹ̀ wo, àfojú wo, á dẹ̀ béèrè tọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run. Àmọ̀ràn wá lọ́tún, àmọ̀ràn wá lósì, ẹ jẹ́ á ṣe báyìí. Ṣùgbọ́n àmọ̀ràn tí àwọn àgbààgbà mú wá yẹn, ó dá lójú ènìyàn, ó dá lójú Mósè, ó sì gbà wọlé káwọn lọ sáámí sí i. Ṣùgbọ́n àmọ̀ràn tí wọ́n mú wá yẹn, ó bí Ọlọ́run nínú. Ọlọ́run nínú dídùn sí. Wọ́n lọ ṣe àmì sí i. Gbà tí àwọn yẹn máa dé,
wọ́n máa mú ìròyìn wá, ìròyìn búburú wọ́n mú wá. Wọ́n ní ẹ wo àwọn ò lè, ilẹ̀ yẹn ń sàn fún wàrà, ó sàn fún oyin tòótọ́ o, ṣùgbọ́n àwọn ò lè débẹ̀ torí àwọn òmìrán wà ń bẹ́ẹ̀, àwọn apanijayé wà ń bẹ́ẹ̀. Níbo? Àwọn ò ní lè débẹ̀ o. Ó da omi ìrẹ̀wẹ̀sì sí àwọn èèyàn lọ́kàn. Ohun tí ọ̀tá máa ń wá ní ìkóríta àṣeyọrí nìyẹn. Ohun tí ó da omi ìrẹ̀wẹ̀sì sí àwọn ènìyàn lọ́kàn, tí ò ní jẹ́ káwọn ènìyàn kó jà fitanfitan láti gba ẹ̀tọ́ wọn. Nígbà tó bá lò yẹn, á lo blackmailing láti blackmail, láti forí àgbò méjì gbára, láti mú ìkọlùkọgbà wá, láti mú jújú bolẹ̀ nínú ìrìn àjò èyí tó ti fẹ́ ní àṣeyọrí. Ó ti ṣẹlẹ̀ rí ní ìpìlẹ̀ amalgamation orílẹ̀-èdè Nàìjíríà, ní ìgbà tí ẹni tí ó mú amalgamation yẹn gangan wá kì í ṣe lọ Lugard, ẹni tó mú amalgamation yẹn gangan wá ni wọ́n ń pè ní Topman Golding yẹn oníṣòwò ni, ó wá fi Nàìjíríà ṣòwò ni. Iléeṣẹ́ ńlá kan wà tó popular gan orílẹ̀-èdè wa lénìí, àwọn tó ń ṣèpìlẹ̀ ẹ̀ nìyẹn. Ó change orúkọ iléeṣẹ́ yẹn different time láti lu ọgbọ́n ẹ̀wẹ́, ń ló wá mú ọ̀rọ̀ amalgamation yẹn wá ní ìgbà yẹn. Pàtó mú wá, bàbá wa Reverend Ajayi Crowther, wọ́n ti rí ibi tí ọkùnrin yẹn ń lọ, wọ́n takò wípé n tó fẹ́ gbé wá yìí yọ lẹ́yìn. Ṣùgbọ́n ohun tí ọkùnrin Topman Golding tá à ń wí, ohun tó ṣe lákòókò yẹn ni pé ó blackmail bàbá yẹn. Ó wá wò kí ló lè fi ṣe o. Ó ní kí ni ìránṣẹ́ Ọlọ́run ló pe rẹ̀ o. Ògógóró ló ń fi ọkọ̀ ojú omi gbé lọ sí north níbi tí àwọn ẹlẹ́sìn kejì wà. Ṣé mọ̀ kó fẹ́ fi dá wípé ó ń ta ògógóró fún wọn tí àwọn yẹn ò dẹ̀ kí ń fẹ́ gbogbo orú nǹkan báwọn yẹn. Ṣé mọ̀ kó kí bàbá yẹn tó wá yọ nínú blackmailing yẹn, Topman Golding ti mú èròǹgbà rẹ̀, ó ti mú èròǹgbà rẹ̀ ṣẹ. Ó ti pe ọkùnrin agbébọn rìn yẹn lọ Lugard wípé tó ó di dandan o, kẹwàá bẹ̀ sí ní mú kínní. Ṣẹ́rìngbọ̀ parí amalgamation yẹn tán, ìyẹn lẹ Topman Golding, ìwé tó fi ṣe ó jóná. Ó wá pe gbogbo àwọn ọmọ ẹ̀, ó fègúnlẹ̀ lé wọn lórí bí ẹnikẹ́ni tó bá sọ àṣírí tí ń bẹ nínú ìwé yìí, báyìí ni ó rí fún, ó sì jó ìwé yẹn ná. Amalgamation yẹn ọ̀pọ̀lọpọ̀ kò sẹ́ni tó lè mọ àṣírí ẹ̀. Ó ní àṣírí kan nínú, ṣùgbọ́n ibẹ̀ náà kọ́ là ń lọ. Ṣùgbọ́n tí mo fẹ́ mú jáde ni wípé ọ̀tá máa ń fẹ́ lo blackmailing. Ó lo blackmailing yẹn fún bàbá wa Reverend Ajayi Crowther, ṣùgbọ́n bàbá borí ẹ̀, ṣùgbọ́n ó ti mú ìlérí tí ẹ ṣẹ. Kí ọ̀tá má bàa mú ìlérí ṣẹ, ẹ rí i pé ìgbà tí ọ̀tá Yorùbá nation pọ̀, àwọn Fúlàní ò lè fẹ́ kí Yorùbá nation lọ torí wọ́n fẹ́ gbalẹ̀ wọn. Then àwọn olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti jẹ, tí wọ́n ti yó, tí wọ́n tún pọ̀ dànù. Gbogbo wọn ló dẹ̀ tún ní àwọn ibi tí wọ́n ti ń jẹ láwọn other state yẹn tí wọ́n ń gba nǹkan lọ́wọ́ wọn. Wọn ò fẹ́ kí yẹn ó dí. Kálukú ló ní àfojúsùn tiẹ̀. Dájúdájú wọn ò lè fẹ́ràn kí Yorùbá nation ó lọ. Àwọn tó dẹ̀ tún jẹ́ àwọn aṣíwájú tá a lè sọ wípé àgbààgbà ni wọ́n, bóyá ọba ni o, bóyá jòyè ni a nílò láti bú wọn, àfọwọ́ tí wọ́n fún wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n ti lọ́ nǹkan mọ́ lẹ́sẹ̀, wọ́n sì máa lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́. Then àwọn kan wà tí wọ́n ti wá tó jẹ́ wípé wọ́n ti sọ di aláìní pátápátá débi wípé kọ́bọ̀ tẹ bá fún wọn báyìí wọ́n lè dalẹ̀ rú. Ẹ bá fún wọn ní séǹjì kékeré báyìí. Ẹnìkan ló sọ fún mi lọ́jọ́ kan, ó ní ẹnìkan wá bá wọn pé excuse me, léèyàn kan tẹ́ fẹ́ pa ni. Pé ló dé? Ó ní 3,000 péré ni, ẹ sá fún 3,000 naira. Ẹ wo ìṣẹ́ ibi tó ti bá àwọn èèyàn dé nìyẹn. So irú àwọn tó jẹ́ pé wọ́n rí jẹ kínkínní báyìí, wọ́n rẹ́dì láti faraya nítorí nǹkan bẹ́ńbẹ́ tẹ fún wọn yẹn, inú wọn ò lè dùn. Ṣùgbọ́n àwọn tí ó ní inú dídùn sí pé lórí Yorùbá nation, kì í sí pé wọ́n ń gbowó, kì í sí pé ẹ̀ ń fún, ṣùgbọ́n wọ́n ní àfojúsùn pé tí òmìnira bá dé, tòkòtìlé ni ó ní ìtura tó péye, ọkàn kálukú ó sì balẹ̀. Ṣé wá wo àwọn ọ̀tá, wọ́n lè pọ̀, ṣùgbọ́n tí àwọn tí a pè tí a yàn tí wọ́n bá dúró lórí òdodo, wọ́n máa borí. Wọ́n máa ṣe kíni? Wọ́n máa borí. Ṣé rí àwọn ọ̀tá yìí, àwọn ni ó mú blackmail wá.
àwọn ni ó sọ pé bàbá Akíntóyè kówó jẹ, àwọn ni ó sọ pé màmá Onítìrí ọ̀dà, àwọn ni ó sọ pé bàbá Adéníran ṣe báyìí, àwọn ni ó sọ pé Sunday Ìgbòho sọ báyìí, àwọn oríṣiríṣi láti mú orí àgbò méjì láti máa fi gbára. Ẹ sì gbọ́ olórin kan sọ̀rọ̀ kan, ó ní àgbò méjì kò gbọ́dọ̀ mú nínú kòtò, àgbò méjì kò gbọ́dọ̀ mú nínú kòtò. Àgbò méjì ò lè mú nínú kòtò kíkiní yẹn ọwọ́ gbà, àfi ẹni tí Ọlọ́run fún ní ọgbọ́n. A dẹ̀ dúpẹ́ wípé àwọn bàbá yìí tọ́lọ́run pé kí wọ́n máa léwájú, Ọlọ́run fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìrírí. Gẹ́gẹ́ bí ìtàn kan tí mo sọ ní ọdún tó kọjá, nígbà tí ìjà kan tó fẹ́ máa gbòjì kan, mo fi sọ wípé èébú mẹ́ta ò ní èébú àgbà, èébú mẹ́ta ò ní èébú àgbà. Gbogbo alágbọ́dọ̀ ní, gbogbo ẹni tó bá jẹ́ aṣíwájú lọ́gbọ́dọ̀ ní èébú yẹn. Èébú mẹ́ta, wọ́n á ní àgbà olójú jíjìn, àgbà abẹkùngọ́tọ́wú, àgbà àbìdí pẹlẹbẹ. Ọ̀pọ̀ nǹkan lójú àwọn àgbà ń rí o tí wọ́n ń fojú fò, àfojúfò. Tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ bàbá yẹn, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ń fojú fò fúnra ra wọn. Àfojúfò. Àgbà ẹni tí ó ṣe lídà tí ó bá ti ní àfojúfò bẹ́ẹ̀ yẹn, gbogbo àyín tẹ́ ń jà fún agitation, a fẹ́ dòmìnira, bóyá ìjọ ló gbé kalẹ̀, bóyá iléeṣẹ́ kan ló gbé kalẹ̀, àbó jẹ́ aṣíwájú, kódà kó jẹ́ baálé, o nílò èébú yẹn o. Èébú mẹ́ta yẹn, ojú jíjìn, yẹn ni wípé àfojúfò. Tó bá fojúfò àwọn nǹkan kan, wọ́n ní àgbà abẹkùngọ́tọ́wú, ọ̀pọ̀ nǹkan ni ó gbọ́ sétí yọkàn gbé mi sódò òkun. Kì í ṣe gbogbo nǹkan là ń rí àtìlé lórí, kì í ṣe gbogbo nǹkan là ń bínú sí, ṣùgbọ́n wàá gbé mi sódò òkun. Ló jẹ́ kíkú àgbà koríkọ́tọ́wù náà fi sọ pé ọbẹ̀ kì í mì níkùn àgbà. Èébú ẹ̀kẹta, àgbà àbìdí pẹlẹbẹ. Ọ̀pọ̀ nǹkan ló yẹ kó dogun, kó dọdẹ, kí kálukú ọmọ léra wọn káàkiri, kán máa sà, kán máa yìnbọn para wọn. Àgbà pé ilé ọ̀gbọ̀dọ̀ bọ́ta, á jókòó lé mọ́lẹ̀. Ntí gbogbo baálé ilé bá a nà, àwa tá a ṣẹ́ síwájú, níta gbọ́dọ̀ ní nìyẹn. Ntí yóò sì jẹ́ kí ìlú ó tùbà, ó ti ṣe nìyẹn. Wọ́n mọ̀ wípé tán bá blackmail àwọn náà ní ọ̀dọ́gbọ́n máa mú ẹ̀sìnjà búra, ẹ̀sìnjà ṣe báyìí, ẹ̀sìnjà gbègbèsẹ̀ báyìí. Wọ́n dẹ̀ ní àfojúsùn wọn. Tá a bá máa búra yẹn, ìdí báyìí láti ṣe, ẹni tí ó bá ti lè ṣe, ẹ gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ gbàgbé nǹkan kan. Wọ́n sì mọ̀ wípé yóò fà òótọ́ pọ́nbélé tó wà ń bẹ̀ ní mí ní kí gbogbo èèyàn gbàgbọ́ o. Ọmọ Ọlọ́run tòótọ́ tó jẹ́ Kristẹni tòótọ́ tó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, wọn lè ní kó wá búráǹdì Ògún àbí kó búráǹdì Ṣàngó kọ́ lọ. Níbi tí mo bá Kristi tèmi dé, ó ti over 40 years tí mo ti wà in the Lord. Kẹ́nìkan yẹ̀ sọ wá pé ń sìn kí ló lè fẹ́ ṣẹlẹ̀, ká ní ó tó kí n wá sí iwájú òrìṣà kan àbí nǹkan kan tó yàtọ̀ Ọlọ́run tí mò ń sìn. Inú bí èmi ti ẹ̀ ti ka Bíbélì mi, èmi ò tiẹ̀ gbàgbọ́ ní ìbúra kankan rárá. Àti Bíbélì búra o, àti bí nǹkan kan búra o, mi ì ní gbàgbọ́ nú ẹ̀. Torí Bíbélì sọ fún mi wípé Jésù fúnra ẹ̀ ló sọ, ó ní ẹ má ṣe fi ayé búra torí pé àpótí ìtìsẹ̀ ni. Ẹ má fi ọ̀run búra torí ìtẹ́ rẹ̀ ni. Ó ní ẹ má fi ọ̀rọ̀ rẹ̀ búra torí pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Ìyẹn ni pé ó ní ṣùgbọ́n let your yes be yes. Ìyẹn ni pé òótọ́ inú. Ó túmọ̀ pé ní gẹ́rẹ́ tí wọ́n bá ti gbé ọ̀rọ̀ ìbúra yẹn kalẹ̀, yóò fàyà pa, wọ́n tún wá kọ̀ǹpọ́sì ẹ̀, ìdí Ògún ni, ìdí kínní ni, ìdí gbá ni. Àṣìṣe ńlá ni. Ẹ má bínú o, àkọ̀ndẹ́mù ẹ̀sìn kankan, àti àwọn kan tó máa ń pariwo wípé tàbá gba Yorùbá nation yẹn, tí ó bá ṣe kínní, wọ́n gbọ́dọ̀ fìdí Ògún búra, wọ́n gbọ́dọ̀ wá ń di Ògún. Ọ̀rọ̀ àṣà ni kò dáa, torí pé Yorùbá nation, ó ṣe jẹ́ wípé gbogbo àwọn nǹkan tí gbogbo àwọn káyìn folk spirit, káyìn folk eléyìí, ó la gbàgbọ́ pé ó lè ṣe wá lóore. Náà ló kó wá sí gbogbo wàhálà tá a wà yìí. Gbogbo ogun ìdílé, ogun ìdààmú tó lúkálùkù ní lónìí, ohun tá a ti tọwọ́ bọ̀ ni. Àwa tá a jẹ́ olùṣọ́ àgùntàn la mọ oríṣiríṣi ìrírí ètò jẹ́ wípé Ọlọ́run lò láti yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kúrò nínú ẹ̀. A bá sì gbàdúrà alálẹ̀ ni o, kinní kan, a bá sọ tálálẹ̀ túmọ̀ sí nígbà míì. Ọ̀pọ̀lọpọ̀ wa ni òye. Àwọn tó ń gbàdúrà nípa àlèpẹ́ mọ́ fi gbàdúrà o, torí ń tẹ́ gbàgbọ́ ni. Ẹ jẹ́ kó lúkálùkù máa ń sin Ọlọ́run rẹ̀ bó ṣe fẹ́.
kí ló ń gbé orílẹ̀-èdè lékè? Òdodo, òtítọ́. Kì í ṣe pé ká fi Ṣàngó búra, kì í ṣe pé ká fògún búra. Ẹ wo àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ ńláńláńláńlá, ẹ wo ìlú Amẹ́ríkà ń sìn, tí wọ́n fi nǹkan kan búra ni. Òfin ní ìbúra. Wọ́n dẹ̀ enforce òfin yẹn ni. Òfin yẹn, ọba ò kọjá òfin. Ọba kò kọjá òfin. Ẹ jẹ́ kí n wá sọ àṣírí fún wa lórí ọ̀rọ̀ àǹbúra àǹbúkìnní. Ok, ẹni tó jẹ́ ọmọ Ṣàngó tó fi Ṣàngó búra, Ṣàngó ò ní háàmù ẹ̀. Ẹ wá lẹ́ni tí èso ọmọ Ṣàngó kó wá fi Ṣàngó búra. Ẹni tó jẹ́ ọmọ Ògún tó bá fògún búra, àwọn kan tiẹ̀ wá wà, àìdájọ́ ọmọ Ògún o, wọ́n jẹ́ ọmọ Ṣàngó o, wọ́n jẹ́ ọmọ kínní, wọ́n láké pè mí lára. Kínní kan ṣẹlẹ̀ ńgbà kan, mi ní sọ, bó lè jẹ́ pé agbègbè wa ni nǹkan yẹn tí mọ́kàn bó díẹ̀ nítorí pé tí n bá sọ súnmọ́ wa gbọ̀ngbọ̀n. Wọ́n ń jí ọmọ gbé lákòókò. Ó ti pẹ́ o, ọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò ti fẹ́ mọ́ wọ bí 50 years ago. Yóò ti fẹ́ mọ́ wọ, àá sì kiri ọmọ èké pápátá ni wọ́n ń gbà yẹn. Wọ́n ń jí ọmọ gbé, wọ́n sì mọ̀ pé bàbá yìí ń ṣe iṣẹ́, bàbá yìí ló ń ṣe ọṣẹ́ yẹn. Á pè wọ́n lọ sí di òòṣà kan tó nípọn jù, tó ní agbára jù, tí máa bínú, tó bá bínú báyìí, bàbá yẹn dédé ó ṣépè, kò sí nǹkan kan tó ṣe. Ìkan tún ṣẹlẹ̀ lábúlé wa, ní dákọ̀ abúlé wa ẹ̀ fún yín, máa dákọ̀ ìlú wa, ṣùgbọ́n ní dákọ̀ abúlé mi gangan. Nígbà tó Ọlọ́run rán mi bọ̀ wáyé, ó ní ọ̀nà tó gbà. Bàbá yìí ó fi nǹkan sóko, ó sì pa ọmọ grandpa wa kan. Nígbà ó di ọjọ́ kẹta tó pa ọmọ yìí, Ṣàngó gùn láti inú ilé bàbá yẹn gangan. Ṣàngó gùn. Ṣàngó yẹn bá bọ́ tá bó ṣe gùn ló ní lágbájá o, mi ní dákọ, lágbájá o, bó ti fọ ọmọ ọlọ́mọ tàntàntàn nínú oko rèé. Bàbá yẹn sì jáde, torí bàbá yẹn gan wáàgùn mọ́ ń dà láàmú gbà mí. Ó sì jáde, ó sì nàka sí obìnrin yẹn lójú. Obìnrin tó bó lè jẹ́ pé ìran ẹ̀ ni, àbúrò ẹ̀ ló tún jẹ́. Ó ní Ṣàngó gùn. Ó ní ìwọ lẹ́nu ẹ gbọ́rọ̀. Ó sì nàka sí ìyá yẹn lójú lọ́jọ́ yẹn. Ìyá yẹn sì fọ́jú. Ó ní gbígbọ̀n lọ́gbọ̀n kú. Ìyá yẹn sì gbọ̀n kú ni. Ẹ wá sọ fún mi, ẹ múrú ẹni yẹn dénú Ògún. Wọn sì lè ṣe ká má bẹ̀já Ògún wájú ilé ẹni yẹn gangan. Òun gan ń bọ̀ Ògún fúnra rẹ̀. Tá a bá dẹ̀gbẹ́ lọ báyìí, tá a bá dé ààlà oko bàbá yẹn, tí ajá wa bá lé ọ̀yà tó bá lè wọbẹ̀, á pè ajá padà ní táńjẹ́ wọbẹ̀. Táńjẹ́ wọbẹ̀. Àwọn level tó wà nìyẹn. Wọ́n manipulate àwọn ti ilẹ̀ wa. Ẹnìkan pé àwa táwa ń bì náà, general fasia lòun, kìnnì kan lòun. Bólúkálùkù ṣe gbọ́ Ọlọ́run rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bólúkálùkù ṣe gbọ́ Ọlọ́run rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bólúkálùkù ṣe gbọ́ Ọlọ́run rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Irú bàbá tá à ń wí, ẹ wá pé òun ní ọ̀wá. Àwọn tí a mọ̀ bí a wí sọ yí pé wọ́n ní mọ́sù epo mọ́sù epo, wọn ò bá mi wí rárá. Wọ́n ní mọ́tọ̀ sáàlà wọn ò bá mi wí rárá. Wọ́n ní mọ́fì kò ń dé ọmọ ìyẹ́bẹ́ nùdí, mọ́fì kò ń dé ọmọ ìyẹ́bẹ́ nùdí, wọn ò bá mi wí rárá. Àwọn ní so gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe rí nígbà tá a bá jókòó ní tá a pè ní àṣà àti ẹ̀sìn, ó yẹ ká yànnà náà. Gbogbo yẹn kọ́ ká tiẹ̀ sì gba orílẹ̀ wa náà. Àwọn nǹkan gbólóhùn wọ̀nyí táwọn kan máa sọ Ògún ni wọ́n máa fi búra, ó ní ọ̀pọ̀lọpọ̀ either Muslim or Christian. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́ pé Muslim tẹ́ pé Christian náà làwọn náà ti rìn láwọn oko wọ̀nyẹn rí ní ìdílé wa. Tí n bá bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ẹ̀ fún yín, Ọ̀yà ń bẹ ńbẹ̀, eégún ń bẹ ńbẹ̀, eégún Ìlóbù ń bẹ ńbẹ̀, Ọ̀ṣun ń bẹ ńbẹ̀, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀, bọ̀yá bọba bá ń bẹ ńbẹ̀. Kílẹ̀ ń wá tí ó sì. Ọ̀pọ̀lọpọ̀ náà mo ti wọ ká eégún rí, as little as I was then. So gbogbo ẹ̀ ń lọ wà. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe rí tí wọ́n sọ pé tó àwọn yí padà. Òmìnira gbọ́dọ̀ wà fún anybody láti ṣe nǹkan bá wù. Bó bá wù ẹ́ pé kò pé nǹkan báyìí ló fẹ́ máa sìn, a gbọ́dọ̀ enforce nǹkan kan lẹ́nìkan lórí. Ó gbọ́dọ̀ fi nǹkan báyìí búra ní, ó gbọ́dọ̀ ìwà tí ó ti civilization ti kọjá gbogbo yẹn sìn.
ẹ fẹ́ dá wa padà sáwọn sẹ́ńtúrì tó ti kọjá láyé tọ́lọ́run tó ránrú àwọn ọ̀dọ́ àwọn sọ pé wọ́n wá àmọ́ criticize wọn kí n láǹfààní tẹ́sìn mú wá kíní kan ẹ mọ̀ pé wọ́n máa ń pa àwọn ìbejì ńgbà yẹn nílé Ifẹ̀ ni bàbá bíbejì pípa ni ohun tá a kà kó ni wípé ẹni ẹgbẹ́ bọ̀dé wá ní òrìṣà ọ̀fẹ́ ara àwọn tradition tá à ń sọ nìyẹn o ìwọ tó wá jẹ́ Táíwò tó jẹ́ Kẹ́hìndé tó ń gbọ́ mi ń sìn bóyá tó bá yẹ pé irú àṣà iná sí lò wọ́n ti pa ọ́ ti pẹ́ ẹ jẹ́ n wá sọ fún yín kí n sọ̀tàn ọ̀tàn ìlú tèmi gangan bọ́ ní ìnísọ̀tà abúlé wa ẹ̀ fún yín ìlú tèmi gangan Olúfádé ló jẹ́ ọba Ifẹ̀ ní àkótá àwọn yìí àkókò yìí ẹni ọba bí ìbejì pípa ni wọ́n fẹ́rù bọ ni ọwá bí ọmọ mẹ́ta ìyá ojú ọmọ sì pọ́n kò tètè rọ́mọ bí ìgbà tí Ọlọ́run ó wá gbọ́ àdúrà tí ó bí ọmọ ó bí bẹ́ta sẹ́ni pé wàhálà wà wọn ò lè ṣe náà ṣe ló kú òru àti ìyá àtọmọ ṣé ká tún wá pa ni wọ́n da àwọn mẹ́tẹ̀ẹ̀ta sínú igbó àti ìyá àtọmọ bẹ́ẹ̀ bá rúlà wọ́n ti kọ̀ wọ́n nìyẹn wọ́n sọ wọ́n di ẹni ẹ̀kọ́ ẹni aláìmọ̀ tí tradition ti ń sọ nìyẹn o ṣùgbọ́n àwọn mèrí sílẹ̀ sọ pé ẹ má pa wọ́n ẹ fọ̀ wọ́n ẹ má pa wọ́n mọ́ o ẹ má pa wọ́n mọ́ o ògo ọjọ́ ọ̀la làwọn ọmọ wọ̀nyí ẹ má pa wọ́n mọ́ o. ẹ wá wò ó Ọlọ́run wá wu ọmọ yẹn fún obìnrin yẹn àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n sì tẹ ìlú kọ̀ọ̀kan dó ẹni ṣe ń kí ìlú wa òsùn àrùwẹ́ wọn àjẹbíyọ̀ mẹ́ta nìyá wọn bí ọ̀kan jẹ́ ìkọ́sìn alàgbà ọ̀kan jẹ́ olórí àgbọn ọ̀kan tó kù lójú olúdó Ọ̀ṣun wọ́n jọ ń jọba lérí ara wọn ni ẹ tí a sọ ọba mẹ́ta náà bá pa lẹ́ẹ̀kan ṣoṣo nìyẹn akọ́ṣọ̀ tí ò bá ti wúlò fún wa ẹ jẹ́ ká fagilé àwa a máa ń pa lówe nínú òwe wa wípé òṣàbò ò lè gbè mí ṣèmi bó ṣe bá mi ohun kan tí Ọlọ́run fún wa tó jẹ́ ẹ̀bùn tó gbayì jù ó ní ọmọlúwàbí tó yẹ ká mọlé lórí ọmọlúwàbí mi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ púpọ̀ torí nǹkan ni mò ń sọ lénìí ó níwà ọmọlúwàbí ohun tá a sì jogún bá nìyẹn láyé ìgbà yẹn má bá fẹ́ ra nǹkan wọ́n bá ti fowó ẹyọ ẹ lé tó sì ṣe kí ni ò nídìí àti dúró tì ìwà ọmọlúwàbí ẹ sọ pé iye tí wọ́n ń ta nǹkan rèé ó sì mú iye yẹn ò ní ṣe bàgòbàgò gbogbo ìwà yẹn ò sínú wa àwọn ìwà àrékèrèkè yẹn òní ẹni gbà lọ lára àwọn orílẹ̀-èdè tán dàpọ̀ àwọn ìwà tiwa láti ilẹ̀ wá òun náà ni ìwà ọmọlúwàbí a dẹ̀ ní iṣẹ́ ọwọ́ iṣẹ́ àgbẹ̀ oníṣẹ́ wa bá a bá toko dé wọn a tún roko ọdẹ wọn á pẹran ajẹun ńgbà wà níléèwé ńgbà yẹn lọ́hùn wọn ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ a máa jalè ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa now àkàn wá dé wọ́n sì lé àwọn bàbá wa kúrò lóko wọ́n lé àwọn ìyá wa kúrò lóko wọ́n lé àwọn àǹtí wa kúrò lóko wọ́n lé àwọn èèyàn wa gbogbo kúrò lóko pé wọn ò gbọdọ̀ dáko mọ́ ẹ wá ní ká fọwọ́ lẹ́rán ká máa wò wọ́n àwọn tó sì di olóṣèlú yìí torí tí wọ́n fẹ́ gbà lókè lọ́hùn wọn ò sọ̀rọ̀ kankan nítorí tí wọ́n fẹ́ gbà lókè lọ́hùn ẹ kọ́ lè máa pa àwọn èèyàn wọn ò fi wọ̀ jẹ Awólọ́wọ̀ torí ẹ̀ ní ó jẹ́ káwólọ́wọ̀ di ààrẹ wọn ò fi wà jọ Awólọ́wọ̀ rárá ọ̀pọ̀ lè jẹ́ fìlà bíi tAwólọ́wọ̀ ṣùgbọ́n tí wọ́n ní ìwà Awólọ́wọ̀ nínú ọ̀pọ̀ lè máa fi orúkọ Awólọ́wọ̀ polongo ṣùgbọ́n tí wọ́n ní ìwà Awólọ́wọ̀ nínú gbogbo ọ̀rọ̀ tí a lè sọ pé Awólọ́wọ̀ kó jọ ń gbà yẹn investment Oòduà investment là á pè kì í sì tó kójọ fúnra ara ẹ̀ kò kó ọrọ̀ jọ fúnra ara ẹ̀ kò kó jọ fún mọ̀lẹ́bí ẹ̀ Premier Hotel tó wà ní Ìbàdàn Oòduà investment ní airport hotel ara Oòduà investment ní Wema Bank ara Oòduà investment ara àwọn nǹkan tí ẹ wá wò ìdàpọ̀ bó ṣe wá ń fà wá sẹ́yìn a ti wà ní ìkóríta àṣeyọrí o ẹ má jẹ́ kí wọ́n fi nǹkan kan mórí wa ká máa forí gbára à ń sọ̀rọ̀ nípa
àwọn ẹni tó ṣépè ẹlòmíì lè sọ pé pásítọ̀ ẹnu agbọ́dọ̀ kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ ẹ̀yìn kìíní sàn ká fi tradition wa tradition wo ṣé mo gbàgbọ́ nú ẹ̀? Mo ní ìgbàgbọ́ pé a ní àṣà tó dáa, a ní àṣà àṣẹ́rí òrìṣà náà jẹ́ religion ni. Religion yẹn dẹ̀ wá ó pín oríṣiríṣi even nílẹ̀ Yorùbá tẹ́ pé wọn ò jọra wọn, Ṣàngó wà, Ògún wà, Ọya wà, Bọ̀yábọ̀ bàbá wà, Ṣàpọ̀nná wà, oríṣiríṣi ló wà tí wọ́n ń bọ bẹ́ẹ̀ yẹn. Wọ́n ti ìgbà táwọn bá mi ń bọ̀ láti ilé wọn jọba kan nígbà yẹn lọ́hùn, àwa sì kéré, wọ́n fẹnu lu ìlù kan, ṣùgbọ́n mo ro àròjinlẹ̀ lórí ìlù yẹn. Bó sì jẹ́ pé àṣẹ mọ̀ pé bí nǹkan bá ṣe bẹ́ẹ̀ bí ká kọrin ọ̀tẹ̀ ká àbá ní wọ́n wá ń lùlù yẹn bọ̀, àwọn kan tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ ń ọ̀gbà ni mo wí bàbá Musa tuntun wá. Àwọn tí lẹ́sà nìyẹn, wọ́n dá aṣọ òkè kan gbà yẹn tẹ́ pé ẹlẹ́nu rẹpẹtẹ nìyẹn, ẹlẹ́nu ńlá báyìí nìyẹn. Táwọn bóyá gbà iná ṣẹ̀ jésà tuntun ń ọ̀gbà ni mo wí bàbá Musa tuntun wá ń ọ̀gbà. Wọ́n wá kọ́ àdì tí wọ́n wá kọ́ orin kan wálé ńgbà yẹn. Wọ́n ní ẹ̀sùn mẹ́yìn ẹ ti jẹ tí ń ná ẹni jàgùtàn ò gbọ́dọ̀ wọlé Ọya. Ẹ̀sùn mẹ́yìn ẹ ti jẹ tí ń ná ẹni jàgùtàn ò. Iná yín pé mo wá ràròjinlẹ̀ lórí ìlú yẹn, onílù ló ń lu wọ́n dẹ̀ tún kọrin ẹ̀. Mo ní pé ẹni jàgùtàn kò gbọ́dọ̀ wọlé Ọya, ìyẹn ni wípé àwọn ọlọ́ya wọn ò gbọ́dọ̀ jẹ àgbò. Wọ́n dẹ̀ ń fi ewúrẹ́ bọfá, wọ́n ń fi àgùntàn bọṣè, àtúnbọ òṣè, wọ́n ní pé wọn ò lè bára wọn rẹ́. Eégún kan tún wà ń lu wa tán ń pè ní fọ́pomọ́yọ̀. Fọ́pomọ́yọ̀ òun nìkan ní dá jáde lákòókò séégún tó tún gbọ́dọ̀ bá fi gbàgágbà lọ́jọ́ tí ó bá jáde. Gbogbo àwọn eégún yòókù wọ́n máa jáde pọ̀ ni, wọ́n máa ń kọ́wọ̀ rìn níbi ìsòǹdó gógó nílé ìjagun lọ́hùn, ìsòǹdó lágbolé wa alámbẹ̀bẹ̀ nílé awú, àjùlọ ẹkú náwó ẹnu kan náà tá à ń pè lájùlọ ẹnu ẹ̀rí gbọ́rọ̀ báyìí, àjùlọ ẹkú náwó ẹnu iná yìí wọn kọ̀ jẹ́ láti gbàgbé gbogbo ẹ̀ láti kékeré ni. Bẹ́ẹ̀ lásìkò náà tá à ń pè alápánsánpá oníbi tí yẹn náà ti jáde ní àwọn sáìdì ilé kan wà ní ọ̀nà ìṣẹ́lẹ̀ àrùn alẹ́ àbíbo ni mo ti ń jáde. Alápánsánpá yẹn máa ń jáde ní láti bẹ̀. Oríṣiríṣi eégún lọmọ ẹ, ṣùgbọ́n Fọ́pomọ́yọ̀ yìí tó bá jáde bàtà ní máa jó. Ọmọ gbọ́ Fọ́pomọ́yọ̀ ìkà àbọ̀ aṣọ pípọ́n kókó, ìkà àbọ̀ mẹ́pọ̀n ló ń lo ìkà. Ìyà ni pé eégún mi ò gbọ́dọ̀ so bí yapa bó ní ókè káàpọ̀ kan jẹjọ́ kan. Tá bá sọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá gan, ó ní ọ̀pọ̀lọpọ̀ ìyapa tó wà ńbẹ̀. Tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Yorùbá, ẹgbẹ́ ẹ̀sìn tì sẹ́yìn kólúkálùkù. A bá fẹ́ ṣèbúra ọ̀rọ̀ pẹ́ òfin l'Amẹ́ríkà yìí ń sìn. Bí gómìnà ṣe àṣìṣe bó kówó jẹ, ó ń lo ẹ̀wọ̀n ní straight. Kọ́dà tí wọ́n kọ́jù nílùú yìí ó ń lẹ̀wọ̀n. Ọ̀pọ̀ Ọlọ́run ní járí. Ó bá ti ṣe nǹkan kékeré báyọ̀ lẹ́wọ̀n tí ó lọ. Gómìnà kan wọ́n ní òun àtìyàwó ẹ̀ wọ́n ti ń ṣe ẹ̀bẹ̀sẹ̀ tí wọ́n ṣẹ̀. Wọ́n ní award contract. Wọ́n award contract síta. Ẹni tó wá ṣe contract yẹn ó jẹ́ mọ̀lẹ́bí wọn tí wọ́n mọ̀. Contract yẹn ò ní kọ́lọ́fín nínú, kò ní kọ́lọ́fín kankan nínú. For the fact wípé interest wọn, family wọn ò ní wọ́n gbé fún, wọ́n ṣẹ̀wọ̀n ọdún mẹ́rin ọkọ àtìyàwó. Ṣùgbọ́n ní tọ̀dọ̀ wa ẹ̀gbọ́n mi ó ti di gómìnà ń sìn o gbọ́dọ̀ mọ gbé contract fún mi o gbọ́dọ̀ mọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn la gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí. Òfin ni interest aráàlú ló ń bá lọ, not for your family, not for anybody. Òfin ni ẹni tó jẹ́ ọmọ Ògún tẹ́ ní kó fògùn ṣépè ṣógun ó pa. Ẹni tó mọ Ṣàngó tẹ́ ní ó fi Ṣàngó ṣókò pa. Ẹ mọ̀ pé wọ́n máa ń pè wọ́n ní àwọn ọmọ ikú tí kú ò gbọ́dọ̀ pa, àwọn ọmọ àrùn tí wọn ò gbọ́dọ̀ sí, àwọn ọmọ òfò ọmọ àdánù tádánù ò gbọ́dọ̀ sí. Ẹni tí èèwà sọ ọmọ òfò tí èso ọmọ àdánù ńkọ́ tẹ̀ wá ní kó wá òfò ṣe kinní tí ọmọ tí ó fi tù lójú. Ẹlòmíì gan ti wà tẹ́ pé kó tó wí báyìí ó ti ní tó ti ṣe nǹkan kan ó ti wí sẹ́nu
gbogbo tó ń bá wí báyìí kí nìkan afẹ́fẹ́ ní bá lọ yóò sì mọ búra ẹ̀ tẹ́ pé ẹni ìbúra òun ló ti ṣe nǹkan yẹn òun ló sì mọ sọ pé a máa búra ni ayì lérí ẹlòmíì gbogbo àwọn nǹkan wọ̀nyí nìké yẹn gbogbo àbámọ̀dá yẹn ọ̀pọ̀ nítorí gbogbo èèyàn ò ní ká gbé òfin kalẹ̀ òfin yìí ká dẹ̀ ń fọ́ sí ẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ gájú òfin lọ ẹnìkan kan ò gbọ́dọ̀ ju òfin lọ bá jẹ́ ààrẹ ọjà rẹ̀ bó bá ti kówó jẹ tó ṣe kíní wàá lo ẹ̀wọ̀n fún wàá sẹ̀wọ̀n ẹ̀ ní bá àjọmọ gómìnà kò sí ní tí wọ́n fi ń wò ó ntí ìlú tá a wà fi dá ni ẹ ìlú tá a wà yìí ó rọ̀fù ju bí ó rọ̀fù jọ̀dọ̀ wa lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí òfin dé wọ́n gbé òfin kalẹ̀ yìí ṣe pé ẹgbẹ́ ìgbón kan kalẹ̀ ẹgbẹ́ kìnní kan kalẹ̀ no a ti kọjá level yẹn àwọn old century tí ò ràn wá lọ́wọ́ ń gbà yẹn ẹ jẹ́ kí n wá tún sọ fún wa Odùduwà òun ló mú civilization wa kó Odùduwà tó dé ibà ń jà sáàlà ni àbára wa jà nínú bíbí síra ẹni rántí ewì bàbá wa Láréwájú ó ní bíbọn bá rántí pọ́ ọmọ Yorùbá ní mí àyà mi a sì tún já nítorí pé wọn kì í fẹ́ kẹ́ni tí ó gòkè láéláé bínú bá ń bí wọn lọ́wọ́ wọn àgbàgbé fẹ́nìkan ṣoṣo ló bí gbogbo wa inú bíbí síra ẹni ọ̀tẹ̀ ṣúkù tẹ̀m̀bẹ̀lẹ̀kun nínú ọmọ Yorùbá ló wà gbogbo nǹkan wọ̀nyẹn gbogbo àwọn foundation tí ò dá yẹn a gbọ́dọ̀ fọ́ kábà gbogbo foundation yẹn jẹ́ gbogbo foundation tí ò help wa ṣùgbọ́n gbà tí Odùduwà dé ọ̀pọ̀lọpọ̀ ìtàn náà fọmúlé tó ṣe kinní ṣùgbọ́n ìta wà rí tá a lè tírèsì yàtọ̀ sí pé ó tẹ̀wọ̀n ọ̀rọ̀ yàtọ̀ sí pé ó ṣe gbá níta lè tírèsì tẹgbẹ́ bá lọ báyìí ẹ̀rí báyìí òun la gbé jáde gbogbo ẹ̀ náà la sọ ní ọmọlúwàbí yẹn o òun la sọ ń bẹ̀ o bó dẹ̀ ṣe dé ìlú ìṣe wa ń bára wọn jà báyìí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni tá àìsàn bá ṣe á gbọ́wọ́lé á rí ìwòsàn ẹni tí kinní kan bá ṣe àṣẹ tó bá yẹ kán ṣe fún wọn á fún ní ara rẹ̀ àyá bóyá ẹ̀rọ ni o bóyá kinní kan ni o ara rẹ̀ àyá àwọn èèyàn wá wò pé eléyìí mọ̀ dé ẹ̀yin tẹ̀ ń jà sáà lálẹ̀ ẹ má ṣe báyìí ní kẹ́ ẹ ṣe báyìí ní kẹ́ ẹ ṣe ìtẹ́ fi torí ibi tí ó ti ń bọ̀ engineer he was an artist because ọmọlẹ́yìn ẹnìkan tí wọ́n ń pè ní Asara yìí láti inú upper most of Nubia ní Egypt ibẹ̀ ni wọ́n ti ń bọ̀ wá Asara òun lọ̀gá ẹ̀ tó kọ níṣẹ́ carving à ń gbẹ́gilére àwọn oríṣiríṣi àwọn nǹkan artistic wọ̀nyẹn tẹ bá dẹ̀ rí pé ẹ bá délé ìfẹ́ rí pé àwọn nǹkan wọ̀nyẹn náà kọ́ mọ̀ ká ṣe broadcasting ká ṣe àwọn nǹkan tó dáa wọ̀nyẹn àwọn nǹkan tó kọ́ nìyẹn Asara yìí mi fẹ́ mú lọ sí ọ̀nà tẹlẹ́sìn nítorí pé wọ́n pè àtòrí ẹ̀sìn ni Asara yẹn ó jẹ́ mẹ́mbà Coptic Church mi fẹ́ gbé yẹn wọlé ní ìlú yẹn torí pé St. Mark ló mú ìrere wọ Egypt ní 200 AD ibi tá a ti trace ìsàn yẹn wá nìyẹn àwọn ogun ẹ̀sìn náà ló wá kó bá wọn bẹ̀ tó fi gbéra ogun yẹn ló lè wá ló sì dé wọ́n dẹ̀ wá ṣe ogun tó ṣe máa wà ó dẹ̀ ṣe nǹkan létò ó wá wò pé ẹ̀yin bínú sílẹ̀ yìí ẹ̀tọ̀ òun bínú sílẹ̀ yìí ẹ jẹ́ á ṣe báyìí ó wá create something tá a lè pè bóyá bíi local government ni mo lè fi ṣàpẹẹrẹ ó pín sí ìsọ̀rí ó jẹ́ ìsọ̀rí 13 tó pín gbà náà lọ́hùn ó wá ní kí Ọbàtálá kó bẹ̀rẹ̀ sí ní ṣu lórí wọn gbogbo àwọn Ọbàtálá Ṣàngó kankan they are all human being before torí pé àwọn èèyàn wò wọn tí bá ṣe pójú tó ti lọ wọ́n ti sọ bàbá wa Awólọ́wọ̀ gan dòṣà tẹmọ̀ tán bá ń sọ̀rọ̀ bàbá wa ń gbà wà kékeré tán bá wọn á ní Awólọ́wọ̀ ni wọ́n rí nínú òṣùpá wọ́n rí nínú oòrùn ànígbà tí wọ́n ti mọ́lé wọ́n dé báyìí wọ́n fẹ́ lọ múnú lé báyìí wọn ò bá mọ́ ṣe náà kàn rọ ọmọ kékeré kan tí ń wa tọ́ ṣe rí kíní rocket tó lọ lókè yẹn títí dè ní wọ́n sọ fún pé pàlú Awólọ́wọ̀ ní lọ yẹn téèyàn bá ti ṣe dáadáa bí wọ́n ṣe máa ń kì í nìyẹn gbogbo tó bá ti jẹ́ rere wọ́n mọ̀ fi wé ìlú yìí sìn bóyá fún alẹ́mù ní mílíọ̀nù kan màá sọ fáwọn èèyàn wa ní Awólọ́wọ̀ ti ṣiṣẹ́ ẹlẹ́wù tó lọ torí pé ó ní orúkọ rere
ṣùgbẹ́yìn tẹ́ wà ń sìn ǹjẹ́ ẹ̀ ní orúkọ rere lẹ̀ báyìí ṣé ẹ̀ ní orúkọ rere lẹ̀ báyìí ntí kálukú bá ṣe lénìí òun náà ni a máa ròyìn lọ́la ṣé o fẹ́ fọ́ Yorùbá nation yìí ni ṣé o fẹ́ kó di mímúṣẹ ni gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ jẹ́ Kristẹni Yorùbá nation rò pé bóyá abọ̀rìṣà kan ló ní o àwa gangan la ní ẹ̀yin tẹ́ jẹ́ Mùsùlùmí ẹ mọ́ pẹ́ rìn sẹ́yìn o ẹ mọ́ pẹ́ rìn sẹ́yìn báwọn oníṣẹ̀ṣe náà bí wọ́n ṣe ń ṣe tiwọn kí kálukú kájọ pawọ́pọ̀ ká gba orílẹ̀ wa ká sì ní àníká bá ìjọba jagun àníká dìtẹ̀ ìjọba torí pé bí ọ̀rọ̀ mo ṣe ewì kan ní ọdún tó kọjá tí mo release jáde mo pé Nàìjíríà mì ó mì àbí ó mì ìlú tí kálukú ti kó àǹkó ìkanjú alówó lọ́wọ́ àdàbí ẹni tí ò lówó lọ́wọ́ àní alépo nílé àwa là ń jìyà orí epo ayáwó àfiṣe rélùwé lọ sí Nìjẹ̀ àfira ọkọ̀ lọ sí Nìjẹ̀ àwọn tíṣà wọ́n ti school more than 9 months wọn ò rówó oṣù san wọ́n pariwo títí ìjọba kò tí ì kún ìyẹn ọjọ́ wọn lójú gbogbo àwọn tó lè fa ìlọsíwájú kò jọ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín mo ń bọ̀ wá mo sọ fún yín pé tí mo fẹ́ sọ bóyá ní ọjọ́ mẹ́jọ mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí one Nigeria màá sì sọ nípa one nation àmọ́ sọ̀rọ̀ nípa one Nigeria àti Yorùbá nation màá sọ wàá fún wa ní àwọn advantages disadvantages àwọn àǹfààní tó wà fún ẹnì kọ̀ọ̀kan ní ìlú ní tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ní tó bá ṣẹlẹ̀ torí wípé a ń láti ro àròjinlẹ̀ ká ro àròjinlẹ̀ ká sì mọ ibi tá à ń lọ ká wà focus ká má wà distracted kó nínú ìran ètí a ní wọn á fẹ́ lò wípé ilé àwọn Christian ló ń bá wí o àwọn Muslim ló ń bá wí o àwọn ẹlẹ́bọ ló ń bá wí o just láti fa commotion tí a bá wá gbọ́ ọ̀rọ̀ ńgbà míì tí a bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ fún mi pé yára láti gbọ́ lọ́ra láti fèsì ní tó fi ní kó lọ́ra láti fèsì ni pé kó ro àròjinlẹ̀ ẹlòmíì á sọ̀rọ̀ yẹn báyìí inú á máa bí ẹ bọ̀ nígbà tó bá dẹ̀ wá débẹ̀ ní tó ṣẹlẹ̀ yẹn kọ́ ló ń ṣẹlẹ̀ ó rí ẹni yẹn tán náà ó rí tán gbogbo ohun tó lè fa àtakò tó lè fa láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí mo tẹ̀ wá wò wípé ọ̀pọ̀tìṣẹ́ àṣepá ń lù sí fókọ̀sì lélẹ́yìí èyí tí ó yẹ ká mójútó ní Ìkòríta Aseyori hàn mójútó mọ́ onítùtù ṣe báyìí o bàbá sọ báyìí o kìnní kan ṣe báyìí o ṣe bí ó yẹ kí kálukú àwọn àǹkóra sórí social media àwọn àǹbúra àròlé sàn ok ṣé advert rere ló fún wa yẹn kò fún aládvert rere gbogbo àwa tá a sì ń polo ẹlòmíì àtún mú orúkọ ẹlòmíì a tún fi sọ̀rọ̀ bí ẹni yẹn a tún porúkọ ẹ̀ ẹ̀rí pé wọ́n fẹ́ dàrú ni wọ́n á lórúkọ lágbáyé mo gbọ́ tí ẹnìkan mi fẹ́ dákọ wípé wọ́n òun try láti wẹra ẹ̀ mọ́ ẹ̀rí pé wọ́n fẹ́ wàhálà nìyẹn ó yẹ káwa náà ò ti fura ṣíni níyè lélẹ́yìí ó yẹ ká fura ká mọ ibi tá à ń lọ gbogbo rẹ̀ lọ àṣà ọ̀tọ̀ èdè ọ̀tọ̀ òrìṣà religion ẹ̀sìn ọ̀tọ̀ ẹ má dà wọ́n pọ̀ ẹlòmíì wà tí ò ṣe ẹ̀sìn kankan kò ṣe nǹkan kan sáà sọ pé kókó lórílẹ̀-èdè ni ẹ jẹ́ ká sì sọ fún wa nígbà tí Yorùbá nation bá tóbi tó gbáradà tí gbogbo ẹ tó dá tó di àrà ńlá àwọn orílẹ̀-èdè míì á máa wà wọ́n á fẹ́ gba citizenship wa àwọn náà fẹ́ bí ìlú kan làwọn náà wà táwọn fẹ́ gba táwọn tolúkálùkù gba citizenship tán sì ń fààyè gbà wọ́n òfin ni tó o bá ti ṣe tó bá òfin wọn mu tó o lu òfin wọn òfin ni wọ́n fi ń so gbogbo mo gbàdúrà fẹ́yàn kan gbà mo wà ní gbà mo sì ń Paris church tó wà lódógún yẹn ọmọ yẹn dákú mo bá gbé wá sọ́dọ̀ mi lóru mo bá gbàdúrà fún mo bá fọgbọ́n kún ìgbàgbọ́ mi ẹ máa gbé ọmọ yìí lọ sí ilé ìwòsàn ní General Hospital ní Ìkòròdú ń máa dé Ìkòròdú wọ́n máa jókòó dókítà wà nínú ilé
doctor lòun ò fẹ́ rí anybody, òun plan láti rí anybody. Tó bá pé ìlú yìí ni wọ́n gba láńsẹ̀sì ẹ̀, kì í ṣe pé wọ́n gba láńsẹ̀sì ẹ̀ kan nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn, wọ́n máa jail ẹ̀ fún, wọ́n máa jail ẹ̀ fún. Ní ọjọ́ yẹn Ọlọ́run kan wò fún odidi wákàtí méjì, wọn làwọn yẹn àwọn tí ó lọ láti odógun yẹn tí wọ́n lọ fún ara ọmọ tí ò yá yẹn, wákàtí méjì ni wọ́n fi jókòó. Láàrin wákàtí méjì Ọlọ́run dáwọ́lé ọmọ yẹn sọjí, ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní rìn, ó bẹ̀rẹ̀ sí ní ṣeré káàkiri gbogbo. Nígbà tí wọ́n dẹ̀ rí dókítọ̀, wọ́n láti padà lé, ṣùgbọ́n lákòókò yẹn wọ́n gbé àgbàlagbà kan wá tó jẹ ẹran, tó lọ ẹran mi, tó bọ́ sí wrong place. Dókítà yẹn lòun ò fẹ́, kò sí bí ẹ ṣe lòun ò tí ì ṣe tán àti rẹ́yìn bọ́ọ̀dì, ẹni yẹn kú síbẹ̀ o. Gbogbo orú nǹkan bá ó kì í ṣe ìbúra kan nìyẹn, òfin ni òfin. Ok, ìyá kan ló wá láti Nàìjíríà ní síbí báyìí tí wọ́n dá lẹ́jọ́ ńgbà kan. Màmá yẹn ń ṣe bí àṣà tiwa ni pé ká rọ ọmọ gbàtí ò jẹun, ọ̀pá ọmọ lórí, ọmọ gbàbẹ̀ kú. Wọ́n á wò pé ó fẹ́ rọ ọmọ ní o. Wọ́n ní màmá tó ti lọ tó 75 years, wọ́n ló máa lo 15 years lẹ́wọ̀n sí. Òfin ni tó fi sọ ni, kì í ṣe pé ẹ dákun ẹ bá help ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàánú fún ẹ bá mi ṣe ìbáyìí fún. Kọ́lá kọjọ́ mẹ́ ló ṣe fún. Òfin máa mú ẹ. Òfin òní ó dàbí idà tí kálukú tí wọ́n mọ sá kíjokíjo. Gbogbo àwọn tó wà dáńfó Nàìjíríà tí wọ́n gborí tapmat ẹ̀ ṣẹ́bẹ́ ọ̀pọ̀ wọn wọ̀ lú ìná wọn ò ṣe bìyẹ́ fúru ẹ̀, wọn ò tó bẹ́ẹ̀ ni. Bọ́n gọ́vnà yín bá wá bí tí a bá ṣe kinní wọ́n ṣe ń bìyẹ́ fún dáadáa. Ṣèbáwọn náà rí. Òfin ò mẹ́ni kankan. A sọ pé ọmọ wa ni, àwọn máa wo ni ẹ mọ́jẹ́ bá ṣe sọ máa wo, ẹ mọ́ gbogbo ara ẹ̀ náà nìyẹn, gbogbo ara ẹ̀ bá ṣe sọ máa wo àgbọ̀dọ̀ sọ máa gbẹ̀rì bẹ́ẹ̀, bá ṣe sọ àbọ̀ ọmọ gbẹ̀rì àgbọ̀dọ̀ sọ máa wo bẹ́ẹ̀, ọmọ wo leléyìí. No. Òfin ọmọ máa wo, ọmọ wo bá ṣe tí ọ̀dà yóò fẹ́ wọ́n jura. Àìmọye pásítọ̀ wọ́n wà prison torí owó òòjọ́ owó public ni. Kì í ṣe pé ẹrẹ́sì owó kan ẹnìkan invite wa gbà kan ọ̀hún rèsì owó fẹ́ kọ́ church, the following day owó yẹn lọ fi ra Camry ńlá dẹ̀ndẹ̀ndẹ̀. Wá pẹ̀lú bí ni tọmọ ìjọ kan bá tiẹ̀ lè sọ fún ẹ pé bá lọ sọ fún ìjọba pé òun ò mọ bí pásítọ̀ àwọn ṣe ń náwó ẹjọ́ o, wọ́n á send state wa, wọ́n á wọ àkáǹtì wọn á wo gbogbo ẹ̀ báwo ló ṣe ṣe, kí ló ṣe ṣe. Ìjọba ò gbà lọ́wọ́ yín, ṣùgbọ́n ẹ̀tọ́ ẹ gbọ́dọ̀ ṣe ẹ̀tọ́ tó dáa, gbọ́dọ̀ live right. Òfin yẹn ni ẹ̀jẹ̀ á mú lò. Ọ̀rọ̀ ẹ̀kadà síta, ẹgbẹ́ alála síta, ẹgbẹ́ Ògún síta, ẹgbẹ́ Ṣàngó síta, kí kálukú ọmọ fi búra. Ògún tó mojú ẹ̀, wọ́n lẹ́ni tó mojú Ògún nípa bìnírè, àtó mojú ẹ̀ mọ́ tí wọ́n fi tù lójú. Àtó mojú Ṣàngó, bí Ṣàngó bá pààyàn kan síbi kan ní Ṣàngó ni ó lọ rèé, kì í ṣe pásítọ̀ ni ó lọ gbé. Àtó mojú ẹ̀ ni wọ́n máa lọ rèé tu. Jésù á ràn wá lọ́wọ́ o, Olúwa á ràn wá lọ́wọ́ o. Ẹ jẹ́ gbọ́ orin díẹ̀ kó tó di pé akásẹ̀ ètò tòní ńlẹ̀. Tí mo wá sí wa níyè rẹ̀ lónìí nù, ẹni tí ọ̀rọ̀ náà bá dùn kọ́dà nǹkan mọ́ bínú o. Ẹ jẹ́ gbọ́ ọmọlúwàbí díẹ̀ sí. Ilẹ̀ ní Ọ̀yọ́ ni wọ́n mú tẹ̀dú Ọ̀yọ́ dó, ilẹ̀ tí ń fẹ̀ lẹ́yìn ìkún omi tó lọ. Ìní jẹ́ Ifẹ̀ òye lágbo nílé bàbá wa Olúbùṣe Ọ̀ọ̀ni. Abẹ́òkúta ó ti ṣàlàyé ìtàn tó tẹ̀dú Ẹ̀gbádó. Abẹ́òkúta ni wọ́n sá sí lọ́jọ́ tó ju ogun gbóná gẹ́gẹ́. Òkúta ńlọlúwa mi fi ṣàbòbò wọn, tó fi dá wọn ọlọ̀tẹ̀ lẹ́kùn àgbèrè, tó fi dá wọn lẹ́kùn àbòdúgi. Ìní jẹ́ Olúmọ níbi tí Olúwa ti fi mọ fún àwọn ọ̀tá. Ìtàn àwọn Ẹ̀gbá ni mo kà débẹ̀. Ǹjẹ́ kí làwọn èèyàn ṣe fẹ́ ní ìtẹ̀síwájú bí wọn ò bá ní ìdánilójú kan pàtó lórí ọ̀rọ̀ ara wọn? Ẹwọ́dẹ tó sajá rẹ̀ ládú, ẹ̀yin ọ̀mọ̀ wípé orúkọ tó sajá ni ọmọ fi darí àyàn máa já lọ́jọ́kọ́jọ́. Nígbà tá a bá fẹ́ pajá òun là ń sajá lórúkọ búburú. When they want to destroy a particular set of people, they will blackmail them. When the enemy want to destroy you, he will first of all blackmail you. Yẹn ni pé tá a bá ti fẹ́ pajá, à ní dìgbòlugi ni. Ní ibi tẹ́mi ti wá o, tí wọ́n bá gbọ́ pé ajá ya dìgbòlugi, ẹni tó bá rí kọ́ pa ni. But nílùú tá a wà òfin ò pé kó pajá o, àwa gbé lọ hospital ni o, àwa gbé lọ hospital ni.
kódà bọ́ọ̀ bá gba láńsẹ̀sì ò lè padìẹ ní tó fi ń ṣe nìyẹn. Ìjọ kan mo jókòó sábẹ́ igi kan ọ̀kẹ́rẹ́ kan wá ń bá mi ṣe níṣẹ̀rí ní fò báyà mo ní ọ̀bá bá mi dẹ́rù eléyìí wò ní odógun yẹn orí rẹ̀ ò dún koko láwo gbọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àmọ́ kọjá báyìí ẹ̀ tú ọmọ kọjá ó sì dá mọ́tò ẹ̀ dúró ọ̀ọ́dẹ̀ kan kọjá tiẹ̀ tó bá pé lọ́dọ̀ rẹ̀ nílé ní kálukú ti pa kódà ó fòfin de òfin protect ẹranko not to talk of human beings. Nílùú wa ní ọ̀dọ̀ wa ṣé wọ́n fàlù life mọ́ sìn tí wọ́n á kàn slice èèyàn sí fẹ́ they are not human being but Yorùbá people are fàlù life kódà àìfẹ́ kú àìdẹ́ ìfẹ́ kéèyàn ò kú yẹn la fi máa ń fi sùúrù àti pẹ̀lẹ́kùsù tá a fi ń ṣe nǹkan yọ̀dà fún wa o gbogbo ẹ̀yin tí ẹ bá mi ṣètò lónìí ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn wọ̀nyí ẹ ṣé o látòrí brother Ṣẹ́gun Adéjàre Ẹbọpẹ́ International God bless you. Brother Alake Gabriel Sunday God bless you. Ẹ ṣé o. Brother Ewolabi ẹ ṣé o. Haji Ila ẹ má bínú mi mọ Bella mi mú kọ yẹn pè dáadáa ẹ má bínú o. Ẹbọpẹ́ International thank you. Brother Gabriel Biodun Oyedeji God bless you. Ẹ ṣé gan. My pastor to Jem. Mo rí orúkọ wọn sìn ọwọ́ mi tún gbà lọ to Gem Church God bless you pastor ẹ wá kí gbogbo àwọn èèyàn mi lódógún yá o I miss you people ẹ ṣé o àwa náà jẹ adùn ìlú wa yìí my sister Modúpẹ́ Ọ̀nàbọ̀tẹ̀ God bless you my brother Ayọ̀ Ìdòwú bó ni o gbogbo kọ̀sọ̀fẹ́ ń kọ́ o sálàáfíà ni gbogbo everybody ẹ bá ń kí gbogbo ilé o ẹ jẹ́ kí gbogbo akáṣe dáadáa o yọ̀dá fún wa o brother Adédèjì olóko mi brother Adédèjì Ayọ̀ọ́lá sister Adédèjì ni sister Adédèjì Ayọ̀ọ́lá Òsìòyẹmí God bless you ma sister Olúwayẹmísí Adélọ́wọ̀ ẹ ṣeun púpọ̀ so many people lẹ́yìn ètò ẹ jẹ́ àṣà ẹ̀ káwọn èèyàn tí ò gbọ́n sìn kí wọ́n gbọ́ ẹjù káàkiri pé àmọ̀ràn tá a tún ní nìyẹn o Ọlọ́run ò ní ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ o Yorùbá nation tá à ń lépa ẹ̀ lórúkọ Jésù àgbà kọ́dún ètò ìdílẹ̀ ilẹ̀kùn máa ṣí ilẹ̀kùn àánú máa ṣí láàárọ̀ yìí kí n tó jí ó kàn wá sí mi lọ́kàn kí n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún Yorùbá nation yìí ni foundation ẹ̀ Olúwa ti ń fi lélẹ̀ lórí àpáta gbogbo àṣàwọ̀ gbogbo àìmọ́ tó fẹ́ wọlé tó fẹ́ dàrin àjò ẹrú Olúwa kó ṣe wọ́n mọ́ṣẹ́ kí ògo Ọlọ́run kó sì farahàn kára àánú gbà ó tó a máa fẹlẹ́ ṣe lọ wọ́n ní gbogbo ẹja tí ń bẹ nínú bú ẹ gbàdúrà kómi ọmọ gbẹ gbogbo ọ̀kàṣà tí ń bẹ lálẹ́ odò ẹ gbàdúrà kódò ọmọ fà nítorí tí omi bá gbẹ tàbí tí odò bá fà àtẹ́já àtọ̀kàṣà ni ó fara gbá ń bẹ ìkòkò ní ń bẹ lórí iná ń gbárùkù tọbẹ̀ bí kòkò bá fọ́ tí ọbẹ̀ sì dànù ojú iná náà rí mọ́ bó ẹjẹ́ àṣeré o ẹjẹ́ àṣe dáadáa o torí pé tọba tí gúrúgbẹ̀ bá jábọ́ àtẹ̀yìn olóṣèlú gbogbo yín tá à ń sọ yìí tọba já kọ̀tẹ́ntì ò ní kán o yẹn ni gbogbo àsàmọ̀ tí mò ń ṣe yẹn o ìkòkò torí àwọn èèyàn sì ń fararọ lẹ́ ń lọ làwùlàwù campaign lọ́kàn ìyá ń jẹ àwọn èèyàn ẹ̀ sọ ẹ̀rí pé nígbà tán lọ blọọkù airport lánàá sọ́pọ̀lọpọ̀ yín ò mí sí flight ó ti ń ṣẹlẹ̀ báyìí ó nígbà tẹ́ ẹ̀ bá ti ṣe ń tọ́tọ́ tẹ́ ẹ pa àwọn ènìyàn yín tì tẹ́ ń lọ torí pé ń tẹ́yìn fẹ́ jẹ alẹ́ nìkan ti ẹ̀ sọ wípé wá ohun torí tẹ́nìkan ṣòṣèlú ó torí tara wọn torí ìdílé òní alẹ́ nìkan ló sọ bẹ́ẹ̀ yẹn èyí tó wà lọ́kàn àwọn olóṣèlú nìyẹn n ti ń bẹ lọ́kàn àwọn olóṣèlú nìyẹn ohun torí tẹ́nìkan ṣòṣèlú torí ilé tòun tó wọ́n jẹ ni o n ti kálukú ń fọjú tán ṣe fòfòfòfòfò bẹ́gbẹ́ ilé yóò bá dá wọ́n á tún fòfòrò lọ síbòmí ṣèjẹ́ kan yọ ọ́ bẹ̀ yẹn wọ́n tún fò lọ síbòmí nìyẹn that is the spirit of politics ẹ̀mí òṣèlú nìyẹn ẹ̀mí òṣèlú tó bá fẹ́ dí wa lọ́wọ́ Nàìjíríà tó fẹ́ dí wa lọ́wọ́ Yorùbá nation tí ò ní jẹ́ àrígbà Ọlọ́run sì mọ́ṣẹ́ tó Kúnlé ọmọ Aláàfin ọ̀run lèmi ń jẹ́ ìpàdé wa bí oyin láyọ̀ o ẹ̀jẹ̀ àtúngbò orin ká tó máa lọ ká tẹ̀síwájú díẹ̀ sí. èyí ló mú mi rántí òwe wa kan tó sọ wípé ibi tó bá wẹ́ fùfù lẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí ibi tó bá wo lówó ẹni ní darí ẹni lọ ìgbà tá a bá fẹ́ pajá ńlá àṣàjá lórúkọ búburú. ṣé ẹ gbàgbé Kúnlé ọmọ Aláàfin ọ̀run tó ń bá yín sọ̀rọ̀ ló ṣe rẹ́kọ̀dù ọmọlúwàbí o kì í ṣe Kúnlé ológun dúdú Kúnlé
ọmọ Aláàfin ọ̀run ni mò ń bọ̀. Kọ́kọ́rọ́ lórúkọ tá a bá sọ ni ẹni tó bá sọ ni lórúkọ ó lè darí ẹni síbikíbi tó bá fẹ́ bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀. Pàtàkì tí ń bẹ nínú orúkọ ló mú mi ṣètò pinpin lórí ọ̀rọ̀ orúkọ Yorùbá. Ọlọ́run ọ̀run kan tó dá wa wọ́n mọ̀ wípé àṣẹ kan ń bẹ nínú orúkọ tá a bá sọ ni. Wọ́n ní Ábúráhámù má jẹ́ Ábúráhámù mọ́ Ábúráhámù ni kó o máa jẹ́. Ó ní tolúwarí tó fi ní kí Jákọ́bù yí kọ padà sí Ísírẹ́lì lásìkò òun. Orúkọ tá a sọ ni ọlásopọ̀ pàtàkì pẹ̀lú àyànmọ́ ẹni ẹ̀wẹ̀ ni wọ́n làpẹta fún kí wọ́n dárúkọ rẹ̀ tó dáhùn sẹ́sẹ́ òkè.